ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ tí ì rí nǹkan kan arọ ni ọ̀wálé oníkòyí ò sí ní ogun bẹ́ẹ̀ ni àwọn fúlàní náà ò ní fẹ́ Ìgbòho lóhun ò ní gbà ọmọ Yorùbá láwọn ò ní gbà pé láyé ẹgbọ́ bí kí ló ní pẹ́ bí tàkùté ni ọyá a máa sọ̀rọ̀ náà ní ìgbà wa ìwọ fún aláàbò ẹ̀sìn n ò gbọ́ owó mi àti ẹ̀sìn aláàbò òun káàdì rẹ̀ ńlẹ̀ ní ẹ padà sí ìfẹ́ gbogbo ẹ̀yin Fúlàní tẹ̀ ẹ́ ní kí pàápàá tẹ̀ wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ padà síbi tẹ́ ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ tí ì rí nǹkan kan arọ ni ọ̀wálé oníkòyí ò sí ní ogun bẹ́ẹ̀ ni àwọn Fúlàní náà ò ní fẹ́ Ìgbòho lóhun ò ní gbà ọmọ Yorùbá láwọn ò ní gbà pé láyé ẹgbọ́ bí kú ló lóko ni bí tàkùté ni ọyá a máa sọ̀rọ̀ náà yóò yé gbogbo wa ìmọ̀fẹ́ fún ẹ ládìrẹ sìn n ò gbọ́ ọwọ́ mi ọ̀bádìrẹ ṣe bí káládìrẹ òun kádìrẹ ńlẹ̀ ni ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ gbogbo ẹ̀yin Fúlàní tẹ́ ẹ bá wà lókè Ògùn pàápàá tẹ́ ẹ wà ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ lẹ́rọ̀ kò í ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọjà obì awẹ́ mẹ́ta ó tọ́mọ ìyá mẹ́ta pín ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ fẹ́ wo fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ wọ̀nà ẹ jẹ́ wọ̀ gbòòrò ayé lọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí gbogbo ènìyàn kó gbọ́ fídíò yìí kí wọ́n wò ó gbogbo ẹni tó bá sì ti ń gbọ́ ẹ máa pín fídíò yìí ẹ pín dáadáa ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì lórí ẹ táàgì àwọn tó yẹ kó táàgì torí wípé Adéyẹmọ Ìgbòho ṣàwọlé sókè Ògùn báyìí ẹni máa kú ló máa kú nínú yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ máa Adéyẹmọ wálé ẹni bá dẹ̀ máa yè ló máa yè bóyá kí Bùràntà yìí padà wá sínú iṣẹ́ ológun torí ẹnu ẹ̀ tó ń já wáyà tó tún lọ sọ̀rọ̀ níbi tó ti lọ ṣe kàkà kó jókòó níbi tó ti lọ jókòó tó ti lọ jóúnjẹ àtẹnujẹ former army soldier Bùràntà yìí ó tún ránṣẹ́ ogun sí ìran Yorùbá ọmọ Fúlàní yìí tẹ́ ẹ̀ bá gbàgbé òun ló lọ kógun jà Sunday Adéyẹmọ ní July 1st 2021 kọ́ nìyẹn the same ọmọ olóyìn náà ló tún ránṣẹ́ ogun sí ìran Yorùbá ẹ̀dẹ̀ ní ká dákẹ́ ká máa wò ẹ̀yin tẹ́ ẹ bá wà níbikíbi tẹ́ ẹ bá wà Adéyẹmọ Ìgbòho ṣá ti ránṣẹ́ sí yín pé kíá sáàbàdà ẹ tètè máa palẹ̀ ẹrù yín mọ́ a bẹ̀rẹ̀ ilé làáwò ká tó sọmọ lórúkọ ẹ dákun ẹ bá mi ṣe àprógámù yìí ilé làáwò ká tó sọmọ láríbidé sí ẹ tètè máa ké kàngàrà yín ní kíákíá báyìí kẹ ẹ máa lọ kíákíá ẹ kúrò nínú igbó wa a kì í bá ní tan ká fa nínú tan ya àbí kílẹ̀ tún fẹ́ kí ni Fúlàní tún fẹ́ gbà lọ́wọ́ ọ̀ràn Yorùbá kó tó dogun kó tó dìjà ẹ táàgì bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó tètè mọ̀ bí ó ṣe pa á láṣẹ fún wọn finú igbó wálẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ ọmọ Yorùbá gbogbo ẹni tó bá máa gbàbọ̀dè fún ìran Yorùbá lásìkò yìí kó tún rò lẹ́ẹ̀kejì torí pé iná ò mú bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ ó dìde wọn ó sì gbóǹtọ̀ ọ̀hún jà gidigidi bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe tán láti kọjú ìjàdà yìí kólóbá ti bá àwọn Fúlàní nínú igbó gbogbo Fúlàní ajínigbé tẹ́ ẹ lọ fòkè Ògùn ṣe bùgbé ẹ̀yin afẹnajẹko tẹ́ ẹ tún pa àwọn àgbẹ̀ ẹ tún báyàwó wọn sùn ẹ tètè gbọ́ o aago yín ti lù 24 hours la fún yín ẹ tètè kẹrù yín kẹ ẹ máa jáde kó tó di pé àwọn ọmọ ogun ó dé ṣé ẹ ti gbọ́ orin ìbẹ̀rẹ̀ ẹ ti gbọ́ Fúlàní ń palẹ̀ ogun mọ́ eléyìí tẹnu tiwa jáde o torí wípé àwọn èèyàn yìí wọn ò ro ire kan ìran Yorùbá fúndì èyí ó di dandan kí wọ́n máa lọ àfẹ́ yín mọ́ nílẹ̀ wa Adéyẹmọ Ìgbòho ṣá nìkan kọ́ ló sọ gbogbo ọmọ Yorùbá gbogbo ọ̀dọ́ Yorùbá wọ́n ti fárígá báyìí pé àwọn ṣetán láti tẹ̀lé Ìgbòho láti lé gbogbo àwọn Fúlàní karambání
kí wọ́n kúrò lórí ilẹ̀ wa ní kíákíákíá láì fọ̀tápè. Ẹ̀yin ọba tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀ní fọwọ́sowọ́pọ̀ tó ohun tẹ́ ẹ bá nínú ìrìn àjò ẹ faramọ́ ni. Ẹ wo fídíò yìí, ẹ jẹ́ n fi fídíò yìí hàn yín kẹ́ ẹ gbọ́ bó ṣe ń lọ. Tẹ́ ẹ bá wá padà dé ká wá jọ analyse ẹ̀, kẹ́ ẹ wá ẹ wo bí àwọn Fúlàní ṣe palẹ̀ ogun mọ́ nítorí ìran Yorùbá. Kẹ́ ẹ wá lọ wo tàwọn ọmọ Yorùbá torí wípé bá a ṣe bẹ̀rù la bọ́mọ. Eléyìí tá a kẹsẹ̀ bọ̀ nínú nǹkan yìí, Bùrọ̀dátáyè bóyá kó padà kó lọ tún aṣọ ogun ẹ wọ̀ kó padà sínú iṣẹ́ ológun. Èyí tó ṣe lọ́jọ́ tó yíwọ́ òmíì rèé, wá gbìyànjú ẹ̀ wò bóyá o lè mú draw lọlé. Ẹ bá fohùn sí fídíò yìí nínú ilé fún àwọn èèyàn. À ń gbéra báyìí láti máa lọ síbi ògún àjọbọ tí olúwa mi Májàsọ́lá olóyè Sunday Igboho ṣá. Agbéra o, nígbà tí àwọn ọmọ Ògún máa tó Ògún lọ nísìnyí. Orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, no retreat, no surrender. Àwọn ọmọ ogun lẹ́ wò yìí, lábẹ́ ẹ̀kọ́ nítọ̀ mi bàbá mi. Ìgbòho bàbá dání, Májàsọ́lá Ìgbòho sàn. Kó ṣe kó di ṣíṣe. Lè bá wa kọjá. Abíyẹyẹ gbìyànjú títí. Kò lè bá wa kọjá. Ìgbòho sà ó ṣe o. Ó gbẹ̀gbẹ̀ lè bá wa kọjá. Ìgbòho sà ó ṣe o. Tí a bá wa kọjá. Àjàyè la máa fi jàǹgbára jà. Àjàyè la máa fi jàǹgbára jà. Àjàyè la máa fi jàǹgbára jà. Àjàyè Olúgbọ́ ajagun ó ṣẹ́gun. Àjàyè la máa fi jàǹgbára jà. Àjàyè Àrẹ̀sà ajagun ó ṣẹ́gun.